صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون صدق الله مولانا العظيم. الله أكبر. Kùránì ló ń kọ́ wa wípé ká páyà Ọlọ́run ọba tó tó ká sì wá ká sọ wá sọ́dọ̀ Ọlọ́run ká gbìyànjú sójú ọ̀nà ọ̀la. Kùránì ló ń kọ́ wa wípé ká páyà Ọlọ́run ọba tó tó ká sì wá ká sọ wá sọ́dọ̀ Ọlọ́run ká gbìyànjú sójú ọ̀nà ọ̀la. Kùránì ló ń kọ́ wa rẹ̀ pọ̀ ká páyà Ọlọ́run ọba ayérayé ká páyà Ọlọ́run ọba ayérayé ká wá ká sódodo jíjẹ́ Muhammad ká gbìyànjú sójú ọ̀nà ọ̀la. أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. Ìpè ká páyà Ọlọ́run ọba tó tó òun Ọlọ́run. Ẹ páyà Ọlọ́run ọba ayérayé ọba tí olórogún kò lọ́ba kan àkàsọ̀ òdodo jíjẹ́ Muhammad owó ló ní ọ̀rẹ́ fi gbẹ̀sìn lárugẹ ká gbìyànjú sójú ọ̀nà ọ̀la. Káàsì wá ká sọ wá sọ́dọ̀ Ọlọ́run. Àkàsọ̀ òdodo ṣáni Muhammad. Owó ló ní ọ̀rẹ́ fi gbẹ̀sìn lárugẹ. Ìmọ̀ ló ní ọ̀rẹ́ fi gbẹ̀sìn lárugẹ. Agbára ló ní ọ̀rẹ́ fi gbẹ̀sìn lárugẹ. Ẹ páyà Ọlọ́run ọba ayérayé o. Káàsì wá ká sọ wá sọ́dọ̀ Ọlọ́run. Káàsì wá ká sọ wá sọ́dọ̀ Ọlọ́run. Báyé lọ bí ò lọ ẹ̀sìn sọ fún wa. Báyé lọ bí ò lọ ẹ̀sìn sọ fún wa. Ibi ayé ń rẹ̀ yìí kò máa yé wa tó. Abẹ̀yìn tẹ́ ní mímọ́ kẹ́tọ̀ wá sọ́nà. Kẹfún wa ní mọ́tò kan ta ó lè mú lọ́wọ́. Kàlẹ́ rọ́hùn mú ṣẹ̀rí kó dà láìra. Báyé lọ bí ò lọ ẹ dákun ẹ sọ fún wa. Kò máa yé wa tó. Ọwọ́ sọ́nà. Táwọn lè mú lọ.
mú lọ kàlẹ́rọ̀ múlẹ̀ rí. Nígbà tí mo ṣí ìjú ayé omi náà kàn mí. Ilé ayé ti pín sí mẹ́rin, ayé òrò ojúmọ́ o. Ìrun kíkí ní ilé ayé ìyẹn ọ̀wọ̀ pọ̀ mọ́. Ọtí mímu lọ́jà òkúnlé ayé. Ṣìnà ṣíṣe tún gbòde ó kárí ayé. Olè jíjà olóǹkà ìfàyàbalẹ̀ kù sí. Abẹ́ Ọlọ́run mi ọba ìyá arábì. Gbogbo àwọn tó ṣerú èyí nílé dúníyàn. Báwa tọ́wọ́ sọ́nà bàná lọ́wọ́ ká máa fọ́fọ́ ká máa fọ́ àwa ń bẹ Ọlọ́run. Ẹ̀sìn sọ fún wa. Ayé lọ bí ọ̀lọ́ ẹ̀dá kò lọ sọ fún wa. Ibi ayé ń rẹ̀ yẹ ọmọ ayé wa tó. Àbẹ̀yìntẹ́ ní mọ̀ ẹ̀tọ́ wa sọ́nà. Táwo lè mú lọ kàlẹ́rọ̀ mọ́ṣẹ́. Ilé ayédáyé rọ àsábà ń sani o. Ìyàwó ta fẹ́ sílé onáàánú ọkọ lójú. Ọkọ pàápàá jàǹbá ìyàwó tó fẹ́ sílé. Bàbá ń ṣàbòsí fọ́mọ ẹ̀ nítorí owó. Ọmọ pàápàá olóòótọ́ fún bàbá tó bí lọ́mọ. Ẹ̀páyà Ọlọ́run ọba ya Rábì. Alíjàsáwù lìsánù o, ìlàlì ìsánù. Ohun tá a bá ṣe la ó gbà bó tọ̀ yọ Ọlọ́run. Ẹnìkan ò ní ní lálàyé kó kẹ́fọ́ Ọlọ́run. Ohun tá a bá ṣe la ó gbà ẹ̀bẹ̀rù ọba Ọlọ́run. Ká máa fọ́fọ́ ká máa rọ̀fọ́ àwa ń bẹ Ọlọ́run. Ká lè róhun ṣẹ̀rí bódà láìra. Ká lè róhun ṣẹ̀rí bódà láìra. Olúwa mi mò ń bẹ̀bẹ̀. Olúwa mi mò ń bẹ̀bẹ̀. Òṣìjú àánú wo wá. Mo wọlá Muhammadu, ọmọ Aminatu Rasulu. Mò ń bẹ̀bẹ̀ o, àwa ń bẹ̀ o. Mo wá mo wọlá Muhammadu, ọmọ káyé ẹ̀ wá kọrùn.
صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. الحمد لله لا أبغي به بدلا أمدا يكمل رضوان إن عملا الحمد لله لا أبغي به بدلا أمدا يكمل رضوان إن عملا. الحمد لله ممسانا ومسبانا بالعير أسبانا ربي وما سانا الحمد لله موسانا ونسبانا بالخير يسبانا ربي ومنسانا. الحمد لله لا تفنى محامد والحمد لله في العصر والبكر. الحمد لله لا تفنى معابده والحمد لله في الأسرار والبكر. ṣọpẹ́ yẹ wá tàbí kò yẹ wá o ọpẹ́ yẹ wá